Olódùmarè Deborah Adéfúnkẹ́, ọmọọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ìpẹ̀tù Ìjẹ̀ṣà. Èmi lọmọ ẹlẹ́ni àtẹ̀ká, ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ, ọmọ dùn àpò ọ̀nàdà. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi pàápàá. Ní ọjọ́ tèní a ó bẹ̀rẹ̀ ní ibi tí a ti dúró lọ́sẹ̀ tó kọjá. Ẹ má gbàgbé pé aṣọ ẹlẹ́ẹ̀tà tí ọba gbé fún gbogbo wọn ni gbogbo wọn ń wá ká. Bí òye ṣe dé ìlú àwọn lékelèké ló bá múrin sẹ́nu pé lékelèké gbà mí lékè, ẹ̀yà àdàbà gbà mí lékè o. Lóòótọ́ gbogbo wọn tú jáde sí i, ṣùgbọ́n asán ni gbogbo akitiyan rẹ̀ láti rí ẹni tí wọ́n ta aṣọ náà fún. Pẹ̀lú ìbànújẹ́ ló fi padà lọ sí ìlú wọn. Làákàyè náà ni ọ̀rọ̀ náà kù sí lọ́wọ́. Kó tó di pé ó kúrò ní inú ilé ló ti fojú inú wo ohun tí yóò ṣe tó bá dé ìlú àwọn lékelèké. Bí ó ti dé ìlú àwọn lékelèké ó kọrin bíi ti àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Àwọn ẹyẹ náà sì dàbò wíì. Ó béèrè ọba wọn, wọ́n sọ pé àwọn kò ní ọba. Ó sọ fún wọn pé òun yóò bá wọn dífá, òun yóò mọ ẹni tí ọba tọ́ sí nínú wọn. Kó tó di pé òun lè dífá náà, gbogbo wọn gbọ́dọ̀ wọ aṣọ tuntun tán bá ṣẹ̀ṣẹ̀ rà wá pàdé òun. Bí gbogbo wọn ti yọ sí i ló ti rí ẹyẹ tó wọ aṣọ ẹlẹ́ẹ̀tà tó wá. Kíá ó ti tàka sí i, ó sì sọ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ pé òun ni ẹni tí yóò jẹ ọba wọn. Ó wá ka èèwọ̀ fún ẹyẹ náà tó bá fẹ́ pẹ́ lórí oyè. Ó sọ fún un pé yóò fi aṣọ ẹlẹ́ẹ̀tà ọrùn rẹ̀ rúbọ sí ifá òun, àti ẹṣin 6 àti ẹrú 6 àti ọ̀kẹ́ owó 6 àti ẹrù iṣu 6. Kíá ẹyẹ náà ti kó gbogbo ohun tí làákàyè béèrè dé. Ó sì bá wọn fi ọba jẹ. Ó sì kó gbogbo ẹrú àti aṣọ ẹlẹ́ẹ̀tà àti gbogbo ohun tó kù padà sí ìlú rẹ̀. Kí làákàyè tó wọ inú ìlú lòkìkí rẹ̀ ti kàn dé ọ̀dọ̀ ọba. Kò sí àyè fún láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún ọba torí pé ohun tí ọba ń fẹ́ ó sì rí i. Látọjọ́ náà ni làákàyè ti jẹ́ ẹ̀gbọ́n fún ọgbọ́n àti òye. Ẹni tó bá ní ọgbọ́n tí ó sì ní òye ṣùgbọ́n tí kò ní làákàyè, òpònú ni. Ó dá mi lójú pé ìtàn yìí ó yé yín yégéyégé. A ó tún máa pàdé, ìpàdé wa bí oyin o.